torí ẹ̀sùn fífowó ràbò àgbà ẹgbẹ́ òṣèlú PDP méjì gbàdájọ́ ẹ̀wọ̀n. Lẹ́yìn nǹkan bí ọdún mẹ́rin tí wọ́n ti ń jẹ́jọ́ lórí ẹ̀sùn gbígba àbẹ̀tẹ́lẹ̀, fífowó ràbò àti rírú òfin tó rọ̀ mọ́ títàtàrí owó láti ibìkan síbòmíì nílẹ̀ wa, àwọn àgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP méjì kan, ọ̀gbẹ́ni Sale Gamawa àti Aminu Gadia, yóò lọ lo sáà lẹ́wọ̀n báyìí gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe dá wọn lẹ́bi tí wọ́n sì ṣèdájọ́ wọn. Onídàájọ́ Hasan Diko tilé ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú Bauchi nípìnlẹ̀ ọ̀hún ló gbé ìdájọ́ náà kalẹ̀ nínú ẹjọ́ tí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu, ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti jìbìtì lílù Economic and Financial Crimes Commission EFCC ń jẹ́ tako àwọn ọ̀daràn méjèèjì yìí. Owó rọ̀gùnrọ̀gùn kan tí wọ́n ní iye rẹ̀ ju mílíọ̀nù 142 náírà 142 million ni wọ́n fẹ̀sùn rẹ̀ kan àwọn olùjẹ́jọ́ náà pé wọ́n gbà gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ fún ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan pé kí wọ́n fi wá bí ìbò tó jọjú yóò ṣe wọlé fún olùdíje náà lásìkò yẹn. Inú oṣù kẹta ọdún 2015 lásìkò tí ètò ìdìbò ọdún náà lọ́hùn-ún rọ́ kẹ̀kẹ́ lọ́wọ́ ni wọ́n gba owó yìí. Alukoro àjọ EFCC ọ̀gbẹ́ni Wilson Wajuren tó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí lọ́jọ́ sátidé ọjọ́ 11 oṣù kẹta yìí sọ pé lẹ́yìn táwọn ti kọ́kọ́ fojú Gamawa àti Gadia balẹ̀ ẹjọ́ lọ́jọ́ 4 oṣù kẹfà ọdún 2018 táwọn sì fẹ̀sùn kàn wọ́n ní kóòtù, àwọn afurasí náà láwọn ò jẹ̀bi. Lẹ́yìn èyí làwọn tó fojú wọn balẹ̀ ẹjọ́ míì lọ́jọ́ 26 oṣù kẹwàá ọdún 2018 kan náà. Ẹ̀yìn náà ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu, àti pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí táwọn kó kalẹ̀, ilé ẹjọ́ ti rí i kedere pé wọ́n jẹ̀bi. Wọ́n fẹ́ fowó da ìbò gbogbogbò tọdún 2015 rú kí wọ́n sì ṣòjóró ni. Ó ní yàtọ̀ sí bí wọ́n ṣe gbowó rẹpẹtẹ yìí tán tí wọ́n ná díẹ̀ fáwọn olùdìbò nínú ẹ̀, níṣe ni wọ́n da ìyókù sápò ara wọn tí wọ́n fowó náà jayé ọlọ́ba kiri. Ìwà tí wọ́n hù yìí ni wọ́n ló tako ìwé òfin nípa kíkó owó ìlú kiri, èyí tí wọ́n ń pè ní Money Laundering Prohibition Act tọdún 2012. Lásìkò ìgbẹ́jọ́, EFCC pé ẹlẹ́rìí kan tako àwọn olùjẹ́jọ́, wọ́n sì kó àwọn ìwé àti àkọsílẹ̀ jáde láti fi jẹ́rìí gbé ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́. Àmọ́ àwọn olùjẹ́jọ́ kò rí ẹlẹ́rìí kankan pé àwítúnwí ni wọ́n ń sọ nínú àwíjàre wọn. Lópin gbogbo àlàyé, onídàájọ́ Diko ní àwọn ẹ̀rí àti atótónu EFCC ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn olùjẹ́jọ́ yìí jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àmọ́ ó ní, kí n tó gbé ìdájọ́ mi kalẹ̀, mo rántí pé ọ̀kọ̀ọ̀kan yín ti gbà pé ẹ jẹ̀bi, ẹ sì ti bẹ̀bẹ̀ pé kílé ẹjọ́ ṣíjú àánú wò yín. Èmi náà ti rò ó pé gẹ́gẹ́ bí baálé ilé, àwọn mọ̀lẹ́bí yín máa lálàṣí bá a bá ṣe ẹ̀wọ̀n yín ní fọ̀páwọ̀n gẹ́gẹ́ bí ohun tí ìwà burúkú tẹ́ hù yìí pè fún. Àmọ́ ojú ló ń rojú ṣàánú, màá dín ìjìyà ẹ̀ṣẹ̀ yín kù sí rébété. Lẹ́yìn èyí ló pàṣẹ kí ọ̀kọ̀ọ̀kan wọn lọ ṣẹ̀wọ̀n ọdún méjì fún ẹ̀sùn ìkíní tí wọ́n jẹ̀bi rẹ̀, tàbí kí wọ́n san mílíọ̀nù 3 náírà dípò ṣíṣẹ̀wọ̀n. Ìjìyà ẹ̀ṣẹ̀ Gamawa tún légbá kan ní tiẹ̀, wọ́n lóun jẹ̀bi ẹ̀sùn kejì láfikún. Torí bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 2 míì ni wọ́n dá fún un, tàbí kó pọ mílíọ̀nù 3 náírà jáde sápò ìjọba bí kò bá fẹ́ lọ sẹ́wọ̀n. Tó bá jẹ́ ẹ̀wọ̀n ni wọ́n yàn láti lọ, ó ní kí kíka sáà àkókò ẹ̀wọ̀n wọn bẹ̀rẹ̀ látọjọ́ náà kí èyí lè jẹ́ àríkọ́gbọ́n fáwọn míì. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.